Àwa obìnrin, mi ò ní yé sọ. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa sọ pé mò ń favour ọkùnrin, àmọ́ kò rí bẹ́ẹ̀. Ẹ má gbàgbé pé ọkùnrin àti obìnrin ni mò ń deal pẹ̀lú. Mo dẹ̀ máa sọ̀rọ̀ mi based on àwọn reports. And kí dẹ̀ tó sọ̀rọ̀ mi based on report, tí èèyàn bá mú ọ̀rọ̀ wá bá mi, mo máa sábà gba nọ́mbà obìnrin. Nínú bí bá ṣe ń bá obìnrin sọ̀rọ̀, mo máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn olórí burúkú ni wọ́n, àwọn ló jẹ̀bi ọ̀rọ̀. Báyìí, kí ló dé tí ayé wa ṣe rí báyìí? Ó mì pé Ọlọ́run ti ẹ̀ mọ̀ wá justify láti máa fẹ́ dá obìnrin látètè kọ́ṣe. Ìwà mọ̀nàfíkì tí obìnrin wù látètè kọ́ṣe kò máa fobìnrin lẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ìyá wọn jẹ́ ìyà lábúlé. Tọkùnrin dẹ̀ help wọn tó gbé wọn wá sí ìlú òyìnbó. Ẹ̀yin kan náà lẹ máa dé ìlú òyìnbó, lẹ máa dèrè. Ọkùnrin tó help yín wá sí ìlú òyìnbó kò mọ̀ ṣe mọ́. Ìwò tẹ́ máa wà párọ̀ ẹ̀ bí ká fi dọ́là ni. Ọ̀pọ̀lọpọ̀ yín lèèyàn máa bá ṣọ̀rẹ́ tó yẹ pé ìṣubú ẹ̀ ọmọlàkejì ẹ̀ ló máa wá. Ẹ̀yin kan náà lọkùnrin máa help síbí kátẹ̀ ní pé ara yín nìkan lẹ gbégi dínà ẹ̀ kò bá da. Gbogbo àwọn ẹlòmíì tó yẹ pé tí wọn ò ní hùwà mọ̀nàfíkì bí ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wù, ẹ̀ gbégi dínà wọn, ẹ̀ ní jẹ́ kó rá láàánú. Torí ẹni tó ṣàánú fún yín, ẹ̀yin ti fi gígùn lójú. Ẹ̀yin kan náà lẹ máa gba ọmọ lọ́wọ́ bàbá, ẹ fẹ́ ṣe ìyá, ẹ fẹ́ ṣe bàbá. Ẹ̀yin kan náà lẹ ní níwà tó dá, lẹ máa ń wúwà orí burúkú, ṣùgbọ́n yet ẹ máa fẹ́ kí obìnrin, but yet ẹ máa fẹ́ kí ọkùnrin kó fẹ́ yín dandan kó lọ ṣìyàwó pẹ̀lú yín. Ṣùgbọ́n ìwà tí wọ́n fi lè ṣìyàwó pẹ̀lú yín, ìwà tán lè fi ṣìyàwó pẹ̀lú yín kò sí lọ́wọ́ yín o. Ìwà tán lè fi ṣìyàwó pẹ̀lú yín kò sí lọ́wọ́ yín. Ṣùgbọ́n ẹ fẹ́ force ọkùnrin pé kó lọ ṣìyàwó pẹ̀lú yín torí pé ẹ fi pé ẹpọ̀n ẹ wà lábẹ́ yín. Ẹ̀yin kan náà lẹ máa fẹ́ kí ìyá bímọ tẹ́ẹ̀dẹ̀ bí ti yín, ẹ̀ ní fẹ́ kó jèrè ọmọ ẹ̀. Ẹ fẹ́ dàárín ìyá àtọmọ ẹ̀rọ. Ṣé wọ́n fi ṣe yín ni? Ṣé wọ́n kọ́ pé kẹ́ má tiẹ̀ lè wùwà rí látàárọ̀ dalẹ́ yín rí ni? Kí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ yín gan? Kí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ yín gan? Ẹ̀yin lẹ máa pa ọkùnrin tẹ́ ẹ fẹ́ sílé. Ẹ̀yin náà lẹ máa rojọ́ jù nítorí pé ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò mọ ẹjọ́ rò. Ẹ̀yin lẹ ń pa nílé o. Ẹ̀yin náà lẹ máa lọ rojọ́, lẹ máa lọ ké gbàǹjarè síta. Ẹ burú o. Ẹ burú o. Kí ló dé táyé yín rí báyìí? Nǹkan tó ọkùnrin tó máa fi jẹ̀gbádùn lára yín, ọ̀pọ̀lọpọ̀ yín ò tiẹ̀ fẹ́ kí ọkùnrin kankan kó rí gbádùn lára ẹ̀. Ọkùnrin ò ní gbádùn lára yín. Ẹ ràn ọkùnrin lọ́wọ́ nípa anything. Lórí àwọn ọmọ, ẹ kàn yín ẹ̀ sáwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ yín á wà nínú ilé dì sínú ilé. Ẹ ní jẹ́ kí ọmọ kó respect bàbá ẹ̀. Àṣẹ tẹ́yin bá pa ló máa múlẹ̀. Tí bàbá bá pàṣẹ, torí pé ó ti sọ̀rọ̀ yẹn, ẹ ní jẹ́ káṣẹ yẹn come to pass. Àṣẹ tẹ́yin bá pa yẹn, òun lọmọ yẹn máa ṣe. Nínú the same ilé tẹ̀ ń gbé, ẹ jẹ́ kí bàbá ọmọ gan kó láṣẹ lórí ọmọ. Nínú the same ilé tẹ̀ ń gbé, ẹ jẹ́ kí bàbá ọmọ gan kó lè gbà. Ẹ tún máa fi òbújọ kọ yín níyà. Ọ̀pọ̀lọpọ̀ yín gan, ṣé ká máa blame Ọlọ́run blessing mí nínú yín ni? Nǹkan tí ò tó nǹkan á ṣẹlẹ̀ torí pé ẹ ti lágbára láti lè béèrè ikú tó pa bàbá yín, ọwọ́ yín tètè kó dà. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló gbẹ̀yìn léyìn. Ọkùnrin náà tó gbẹ̀yìn léyìn lẹ máa ń kọ́kọ́ fẹ́ fi yín yẹn gé jẹ. Àwọn nǹkan míì tẹ̀lé settle amicably nínú ilé. But torí pé Ọlọ́run ti tọ́ yín nítọ̀ ọ̀la, ẹ fẹ́ take laws into your hands. Kò dáa.
ẹ ti gbàgbé pé ẹ̀yin náà máa di ìyá ọkọ, ẹ̀yin náà máa ọmọ, ẹ mọ̀ wípé ọmọ ọkùnrin tẹ̀yin ń dájú, tẹ̀yin ń hùwà burúkú sí, ẹ ti gbàgbé pé ìyá ló bí. Ẹ ti gbàgbé pé bẹ́ẹ̀ ṣe làkàkà bí ọmọ yín obìnrin náà, ọkùnrin náà ni ìyá ìyẹn náà ṣe làkàkà bí, torí pé kò ti dàgbà ni. Ẹ mọ̀ pé ibi tí ẹni tẹ̀yin fẹ́ tó dé, ipò tí ọkọ yín dé, ọmọ yín ọkùnrin náà ń bọ̀ wá débẹ̀. Ẹ rántí pé ńgbà kan ni ọkọ yín wà ní gẹ́gẹ́ bí ọmọ yín kékeré ṣe wà nígbà kan rí. Ipò tí ọkọ yín dé ń sìn, àwọn ọmọ yín ọkùnrin náà máa débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní làákàyè, ẹ̀ kí ń ronú. Ẹ ti máa ń rò wípé bẹ́ẹ̀ ṣe nì nílẹ̀ ṣe máa lọ lálẹ́ ṣe máa lọ́jọ́ gbogbo. Ìbá sàn kẹ́ má kúkú bímọ rárá, ju wípé kẹ́ bí ọmọ, kẹ́ máa pe gbogbo ìtẹ́ ń ṣe yẹn ń palẹ̀ mọ́ ìburúkú, ìbànújẹ́, ìdààmú sílẹ̀ fọmọ yín ni tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ nínú ìwà burúkú tẹ́ ń wù nílùú òyìnbó, ní diaspora, ní everywhere. Tẹ́ ẹ̀ bá lọ jáwọ́, àwọn ọmọ yín lè ń gbin èso, lè ń gbin irúgbìn burúkú sílẹ̀ fún. The only thing tẹ́ lè fi wẹ̀, tẹ́ lè fi yán kọ̀ọ̀kan ni tó o bá ti treat ẹni tó fẹ́ badly. Obìnrin ò ní treat ọmọ ẹ̀ ọkùnrin badly. But tó o bá treat ẹni tó fẹ́ badly, kó lọ ṣe òògùn yẹn ní abẹ́ ìsàlẹ̀ ilẹ̀, kó lọ ṣe òògùn yẹn ní òfurufú, ọmọ ẹ̀ á jẹ́ o. Tètè lọ máa wá wọ ìwàkiwà bọ́lẹ̀ wọ obìnrin tó bá ní ìwàkiwà lọ́wọ́. Lára ìwàkiwà ni kọ́kùnrin mú yín wá ìlú òyìnbó kẹ́ lọ́kùnrin yẹn ò mọ̀ ṣe mọ́. Lára ìwàkiwà ni kẹ́ ti bí ọmọ 4 fọ́kùnrin kẹ́ wá lọ́kùnrin yẹn ò dá mọ́. Èyí tí mo ti ẹ̀ tún gbọ́, o ti fi okó bí ọmọ 3 fún ọkùnrin. O dẹ̀ wá kó gbogbo àwọn ọmọ 3 yẹn kó jáde o lọ bọ́kùnrin mi o nítorí pé okó ọkọ ẹ̀ kéré. O nítorí pé okó ọkọ ẹ̀ kéré, o wá kó àwọn ọmọ 3 o kó wọn kúrò nínú ilé. O dẹ̀ rò pé bóyá o ò wá jẹ́ kí bàbá wọn ní access wọn nítorí pé okó ọkọ ẹ̀ kéré, o wá lọ bẹ́ lòmíì. O mọ̀ pé lòmíì tó lọ bá yẹn kọ́ máa do ẹ ṣeré ní ó lọ fòbò ta káìtì ni kò lè fẹ́ ẹ̀. Okó ọkọ kéré o bí kìíní, okó ọkọ kéré o bí kejì, okó ọkọ kéré o bí kẹta. Tọkùnrin yẹn bá ṣùṣùṣù tó bá sọ pé òkè o, òun ò tiẹ̀ ṣú ọ̀pọ̀ òun ló ń lọ mọ́. Okó tó lè fi bímọ, kí lèèyàn dó, okó tó lè dó tó lè fi bímọ, kí ló tún kù? Kí ló dé tó wá lè dó okó yẹn dọjọ́ alẹ́, okó tó lè produce ọmọ 3 tó wá ti torí ẹ̀ kó kúrò nítorí pé pẹ́pẹ́sẹ̀ kan okó ọkọ ẹ̀ kéré. Ṣé rí pé ìwà burúkú tá à ń sọ náà nìyí? A ní kí ẹ má dá wàhálà lẹ̀ fáwọn ọmọ yín, ẹ jáwọ́ nínú ìwà orí burúkú tí ọ̀pọ̀lọpọ̀ yín ń wù. Ìwà èmi ni mo tó báyìí, èmi ni mo jù báyìí, mo lówó, mo lè dá sí èrè. Ọ̀pọ̀lọpọ̀ yín á kọ̀ déédéé máa fi ọwọ́ ọlá gbá ọkùnrin lójú. Ẹ máa bímọ ọkùnrin, ẹ máa bímọ ọkùnrin, mo máa ń sọ fún yín. Ẹ máa bímọ ọkùnrin. Ṣé mo pé níjọ́ tí bá máa kó fọ́kùnrin, máa kó fọ́kùnrin bẹ́ẹ̀, ó ti ń pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ yín á lóun fẹ́ ṣèwé fọ́kùnrin, á lé ọkùnrin jáde ilé, á dẹ̀ tún máa gbowó lé lọ́wọ́ ẹ̀. O ò lè lálùbáríkà wọ obìnrin tó ń ṣe bí ayé ẹ̀ ti bàjẹ́. Ìwọ obìnrin tó ń ṣe bí ẹ̀, o ò lè, ágì ló máa fi jèrè àwọn ọmọ ẹ̀. Tó lé ọkùnrin jáde nílé, tó dẹ̀ ń gbowó lé lọ́wọ́ ẹ̀ nítorí pé òun ṣèwé fún. Kò dẹ̀ bẹ́ẹ̀ gbélé, o dẹ̀ bímọ tiẹ̀. Ọkùnrin yẹn dẹ̀ ń wa ẹkún mu lójoojúmọ́. O ò dẹ̀ wà bothered. O ò lè fara rí gbà. Tó o bá ní diabetes wà á ní stroke. Tó o bá ní stroke wà á ní heart attack. Tó o bá ní heart attack wà á ní mental health problem. Torí pé ìránṣẹ́ kan wà níbí kan tó ń sunkún gbígbóná lórí ẹ lójoojúmọ́. Torí èèyàn kan wà níbí kan tó ń banújẹ́ lé ẹ lórí lójoojúmọ́. O ò lè lálàáfíà àwọn obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀. From one àìsàn to another ni. O mọ reason? Torí èèyàn kan wà ní kọ̀rọ̀ tó ń fi ẹ̀sùn Ọlọ́run tó dẹ̀ ń sunkún sọ́lọ́run lọ́rùn pé ìyà ló fi ń jẹun. Nígbà tọkùnrin bá ń gba 1,400 tí wọ́n ń gbowó lé lọ́wọ́ ẹ̀, tó dẹ̀ tún lówó lé tiẹ̀ tó ń sọ níta.
tó dẹ̀ ń fojú ẹ̀ ráre, tó dẹ̀ ń fojoojúmọ́ ba inú jẹ́ lórí ẹ̀, tó dẹ̀ bí ọmọ, o wá rò pé ọkàn ẹ̀ máa balẹ̀. Ọkàn ẹ̀ ò lè balẹ̀. O ti fúnra rẹ̀ ba ayé ara ẹ̀ jẹ́. O ti fúnra rẹ̀ ba ayé ara ẹ̀ jẹ́. I'm telling you, èmi ò ní pé kẹ́ má hùwà burúkú o, ṣùgbọ́n ó bẹ́tà kẹ́ má bímọ kẹ́ hùwà burúkú ju kẹ́ bímọ kẹ́ hùwà burúkú. Ọmọ tẹ́ bí tẹ̀dẹ̀ ń hùwà burúkú, ẹ̀ ń ṣe hùwà burúkú yẹn lẹ̀ fún àwọn ọmọ yín lọ́jọ́ iwájú ni o. Ẹ̀ bá ń bẹ̀ o, mo wí tèmi o. Ìwọ tó ní kọ́kọ́ mú ẹ lọ sí rẹ́gísítírì, ṣé wọ́n ń fọ̀sì obìnrin lọ sí, wọ́n ń fọ̀sì ọkùnrin lọ rẹ́gísítírì ni? Ìwà ẹ̀kọ́ ló máa mú ọkọ mú ẹ lọ sí rẹ́gísítírì. O ò ní láti sọ fọ́kùnrin kó fẹ́ ẹ kó tó fẹ́ ẹ. Tọkùnrin bá mọ̀ pé ìwà ẹ dà, o tó ń fẹ́, á fẹ́ ẹ. Bẹ̀ tó bá ti di pé o ti ń seize ẹrù ọkùnrin, pé tí o bá mú ẹ lọ rẹ́gísítírì, òjò wọlé ẹ mọ́ ẹrù ẹ tó wà nínú ilé ẹ, òjò ní access sí, ayé ẹ ti bàjẹ́ o. O máa fẹ́ àìsàn, àfọ̀mọ́ tó bá ní fàìsàn ló gbé sí ayé ẹ lọ́jọ́ kẹyìn o. Torí àwọn ọkùnrin tẹ́ ń pa lẹ́kùn yìí, ẹkún dúró dẹ̀yìn náà níjọ́ iwájú. Àwọn ọkùnrin tẹ́ ń pa lẹ́kùn yìí, ọ̀pọ̀lọpọ̀ yóò lè wọ 60 kẹ́ tó ní terminal disease. Àwọn ọkùnrin tẹ́ ń pa lẹ́kùn, ọ̀pọ̀lọpọ̀ yóò lè wọ 60 tẹ́ máa fi ní terminal disease. Torí pé àwọn ọkùnrin yìí ń sunkún lórí yín lójoojúmọ́. Ọlọ́run dẹ̀ ń gbọ́ ìmíkanlẹ̀ wọn. Kó má jẹ́ pé ìjọ́ tọ́lọ́run bá bojú wolẹ̀ báyìí, ó máa wipe yín kúrò lórí ilẹ̀ lójijì ni. Mo ń sọ tèmi, ẹ lọ jáwọ́.